sacrifice bẹ́ẹ̀ wọ́pọ̀ ṣe kẹ́ kọ́kọ́ bá wa tẹ thumb up lórí ṣe kẹ́ kọ́kọ́ bá wa like kẹ́ bá wa share kẹ́ bá opinion yìí kó máa lọ ní comment section àti sáà ń ṣiṣẹ́ o mọ́tàtọ́lá ń ṣiṣẹ́ o ọmọ aládìkú ń ṣiṣẹ́ o nílẹ̀ Yorùbá of today gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí pé Yorùbá wuyì kí lè fi assist àwọn tó ń káàkiri ẹ̀rù ń bà mí ni tó bá yẹ pé mo rí àkáǹtì tó ṣe wípé tá a bá máa sọ pé ó yá ẹ fowó síbẹ̀ tí máa rí èèyàn kan àbí èèyàn méjì tó máa join mi mọ̀ bóyá àwọn èèyàn people are calling me wọ́n máa ń pè lórí show ìwà bàdà ṣe fẹ́ ràn assist àwọn tó ń travel káàkiri yìí bàdà ṣe fẹ́ ṣe gbá bàdà ṣe fẹ́ ṣàwo ohun mi bẹ́ẹ̀ ẹ̀mí pákálòlò ni mí ó níbi tí mo lè rojọ́ ọmọ tó bá yẹ pé mo bá rí èèyàn méjì tó máa join mi àkáǹtì tá a máa lọ ṣí tó ń tọ̀ máa mọ iye tó wà ń bẹ̀ tèmi náà máa mọ iye tó wà ń bẹ̀ tí tọ́rọ́ bá jáde tí kọ́bọ̀ bá jáde tó ń tọ̀ máa lè explain dó owó kankan ò ní jáde without my consent because wọ́n fẹ́ gbó jáde máa yẹ kí signature mi wà ń bẹ̀ tó ń tọ̀ máa lè dúró tì mí wípé Yorùbá wuyì tó máa ní Yorùbá wuyì gbà káńtì rẹ̀ ó gbowó o tí ẹnìyàn lè sọ wípé owó tí Yorùbá wuyì tó mi fẹ́ rojọ́ mi ìlú ní ìfipá mi ẹ̀yìn náà mọ̀ mi fẹ́ rojọ́ tó yẹ pé ẹnìyàn ló bá máa gbẹnu mi sọ̀rọ̀ pé 1,000 naira la gbà o 200 naira la ná o Yorùbá wuyì ò yọ 1 kọ́bọ̀ ń bẹ̀ o tí n bá rí ẹ̀yìn ìyá mi tẹ̀ wà nílùú òyìnbó tí n bá lè rí kan nínú yín then ẹ̀yin brothers pàtó wà Nàìjíríà náà tí n bá lè rẹyọ kan nínú yín tẹ́ bá lè join mi à lọ ṣí àkáǹtì because wàhálà tí wọ́n ń ṣe yìí voluntary làwọn boys yìí ń ṣe tí wọ́n ń tẹ̀lé lóye káàkiri voluntarily wọ́n fi ìyàwó lẹ̀ wọ́n fọmọ lẹ̀ wọ́n fi gbá lẹ̀ wọ́n fún àwo lẹ̀ kí pé olóyè òbèrè sísì ṣùgbọ́n àwọn ọmọ tó ń tẹ̀lé lóye káàkiri tí àwa Yorùbá tá a bá appreciate wọn mi ò ṣú ọ̀pọ̀ pọ̀ jù àwọn tí ń pè mí ṣùgbọ́n mi ì lè rojọ́ ni mi lọ sí school mi ò yàn ṣe jàkáǹtì owó lẹ́yìn owó tèmi wọ́n pẹ́ owó tèmi ò lè fi 1 naira rú mi lójú ṣùgbọ́n owó pé owó ilẹ̀ Yorùbá mi mọ́ bójú mò ń ká lòlò èyí náà mọ̀ pé mò ń ká lòlò tí má rí èèyàn kan àbí méjì tó máa volunteer ara wọn ẹ̀kọ́ àkọsí comment section fi volunteer kódà tá a bá pé 5 tó yẹ pé tó bá ṣe ń wọlé báyìí oníkàlùkù máa rí àlá tí owó lè wọlé báyìí o tí tọ́rọ́ tàbí kọ́bọ̀ bá jáde ń bẹ̀ tí gbogbo ẹjọ́ máa rí àlá tí tọ́rọ́ àti kọ́bọ̀ tó jáde ń bẹ̀ sí o tá máa jẹ́ bí èèyàn méjì ló máa ní signatory sí o bí èèyàn mẹ́ta o tí ò ní sí pé Yorùbá wuyì ẹ lọ bèrè lọ báwo ni fẹ́ ṣàkáǹtì báwo ni fẹ́ ṣe ìgbà English mi lọ sí school mi lọ sí school o gbẹ̀ntẹ́ ń pè mí people are calling me back to back. Many are calling me back to back. We need to support the Sunday immigration. Even if you are not supporting him, we need to support àwọn tí wọ́n ń tẹ̀lé. We need to support àwọn tí wọ́n ń tẹ̀lé Sunday Igboho. Olóyè ò sọ pé kí n bèrè sísì lọ́wọ́ yín o. Kò wọ́n mi kí n bèrè kọ́bọ̀ o. Owó náà tábà ti rí pàápàá fẹ́ support. Ẹni tí wọ́n fi support olóyè lè máa kó fún. Àwọn náà mọ̀ wọ́n, èmi ò mọ̀ wọ́n. Àwọn náà mọ àwọn ọmọ ẹ̀yìn wọn kò sí tèmi mọ̀ nínú wọn. Ok ẹni tó bá fẹ́ join ẹ jọ ìwọ̀n yìí máa ń dá platform múlẹ̀ yìí lè bá ṣe platform ẹ̀kún ìmọ̀ ṣe. Bàbá àwọn tí wọ́n yẹn lásán ó tún rọ̀ ìwé lágbára ọ̀rọ̀ ìjẹ́ lè wọ́n gbé. Lẹ́yìn náà ó fi bàbá wa bá àlù lọ́rẹ́. Ẹ bá ń ṣe sí ìwé. Wọ́n fi bàbá yẹn bàbá pátápátá tó bẹ ní ìlú Kwara. Ọlọ́run ní wọ́n ti kábíyèsí.
sí ìwé ẹ̀kọ́ àlèwà ẹ̀jẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ dáadáa ọlọ́run bàtà bá wọn jẹ́ ó fi hàn dájúdájú pé wọ́n fẹ́ràn lẹ̀kúnnù wọ́n lè fẹ́ràn àwọn tí ó dìbò fún wọn òun náà fi fàyè gbà mí pé kí n wá tó wá kí gbogbo ọlọ́pàá pátápátá ti bẹ̀rẹ̀ Nàìjíríà ó kí director ẹsẹ̀ gbogbo ẹsẹ̀ pátápátá. And because along with TikTok, only our people are difficult when it comes to money. Don't you want doing Yoruba nation? Àwọn fans tèmi, they are not difficult when it comes to money o. Àwọn fans Yorùbáwùyí o. Nípa ọ̀rọ̀ olówó dé, àwọn fans tèmi ò difficult o. Àbí ẹ̀yin fans tèmi ẹnìkan sọ lórí TikTok OL. Wọ́n náà máa ń difficult tó bá dọ̀rọ̀ olówó dé. Àwọn fans tèmi Yorùbáwùyí kò sọ́dọ̀ sí nínú àwọn fans tèmi. Ó dàbí jẹ́ 500, àmọ́ 500 naira, àmàdá, and do something. Yoruba, we are not talking about your fans. Okay, àwọn náà fans mi kọ́ làwọn. Wọ́n náà fans mi kọ́ làwọn. Something like that. Àwọn àṣẹ oríṣiríṣi. O ti get the scene. Sójà ni o, civil defence ni o, àwọn security guard forest guard ni o, vigilante ni o, àwọn ọdẹ ìbílẹ̀ òkì gbogbo yìí. Òkì Ọlọ́run lè jẹ́ kí ẹ sì ṣe ní ọwọ́ bandit ní gbogbo olùbáyọ̀ wá bí ìṣẹ́kọ̀ ìjẹ́ náà police ọ̀wá fọwọ́ sí àlèwá bí ìdàrẹ́kọ̀ ọ̀bẹ̀sẹ̀ sọ̀rọ̀ fẹ́ kò ní rọrùn bí sí kò bá ń ta kò bá fẹ́ kò ní rọrùn adúgbò pé nígbà bàbá ti fọwọ́ sí ìwé ẹ̀kọ́ tí a fi bàbá onígbèrè a fi ṣe olórí wa ní ìpínlẹ̀ Kwara ní so gbogbo àwọn ọmọ tó jẹ́ security wa wọ́n láti máa fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá DSS vigilante civil defence forest guard ọ̀tá ọdẹ ìbílẹ̀ so pé àgbájọwọ́ la fi sọ̀rọ̀ ẹ̀rí wípé bàbá wa ní àjèjì ọwọ́ kan lè gbẹ́rù lórí bàbá bá mú odidi ọwọ́ tá a bá fọwọ́ báńkì bá fún èèyàn ò ní lè sẹ́ so ẹ̀yin tẹ́ wá jẹ́ brọ́dà mi tẹ́ jẹ́ sísà mi ní o ń ṣiṣẹ́ àgbẹ̀ ni o ń ṣòwò ni o tí o bá ti ṣe wú ìpínlẹ̀ tó mọ̀ ṣiṣẹ́ awọ́lá nílùú wa àwọn èèyàn tí wọ́n náà ń bẹ lọ́dọ̀ Ọlọ́run tó ń ṣiṣẹ́ àgbọ̀dọ̀ ṣe fẹ́fálísì ọba àwọn ìdá Nàìjíríà wò so ẹ̀jẹ̀ ká fọwọ́sowọ́pọ̀ wọ́n tẹ́ bá ti fura sí pé eléyìí kó làwọn gbọmọ wù náà lọ́jọ́mọ Yorùbá a bá fura sí pé nígbà bọ̀dẹ̀ ilẹ̀ ó mú. wọ́n wá jẹ́ ọba àlú tàbí tóyè tàbọ́dọ́yè ìlú kan tàbọ́mọdé ní tàbágbà tó bá ń gbàgbọ́dẹ̀ fún ìlú ilẹ̀ ó mú. Àwọn ẹ̀mí tó ti lọ, àbájá ẹni tí òun kẹ̀kọ́ yẹ kó wọ́n ti kú, ó ní bọ̀ tó fèsì ayé ẹ̀, tó jáde láyé lójijì, gbogbo ẹnikẹ́ni tí bá ń gbàgbọ́dẹ̀ fún ẹ̀yọ̀ bá ń parí lójijì. Bí wọ́n ṣe mọ̀ ọ́ ṣe, èmi ṣe ń ṣe, èmi dẹ̀ nígbàgbọ́ pé ọba tó ní mí, òun ló fi ẹ̀jọ̀ sí wa. Mo lè nígbàgbọ́ pé ìwọ tó bá ní pé kí ni mo fẹ́ ṣe tó mò ń jáde ni tó bá pàdé mi wá sáré. Mo bá ní ẹni mo ṣe ìwọ pàdé mi. Ìwọ dá mi lọ́nà. Ìwọ dá mi dúró nígbó. Ìwọ dá mi lọ́nà. Àwọn ní ìwọ ló ń bá mi. Ìyá wa Stella wọn ní àwọn pé ìjọba wù mo sọ fún yín mo pe wisdom mo fún ọ fún mi ní àkáǹtì mi rẹ sí 100,000. Èyí tẹ́mi fẹ́ ṣe ìyàwó Stella gan mo máa mú ẹ̀yin fún ara yín máa mú yín èyí tí mo fẹ́ ṣe ó máa jẹ́ Yorùbáwùyí fans bóyá ká sọ pé Yorùbáwùyí fans for mi mo bá fẹ́ ṣe ìyàwó Stella ẹ máa volunteer ara yín so mo ní èèyàn méjì sí ìyàwó Stella ẹ máa volunteer ara yín so mo ní èèyàn méjì sí mo ní èèyàn kan sí ní abroad mo ní èèyàn kan sí ní Nàìjíríà
ìbá àṣọkùnrin ìbá àṣọkùnrin fi ẹni bá yẹ volunteer rẹ̀ ẹ̀rọ bá mi fi sí comment section máa píkì máa dẹ̀ forúkọ yín kalẹ̀ tẹ́bà dẹ̀ volunteer ara yín máa mú yín by fire by force mi ìdẹ̀mọ̀ pé kò sí ẹni tí mo lè mú nínú Yorùbáwùyí fans tó máa sọ pé òun ò tẹ̀lé mi wà lọ ta onítọ̀hún ni ẹgbẹ́ mi tó kọ́ máa ta gbẹ̀yìn fans mi níjẹta ibiṣẹ́ àbílànà rẹ̀ ẹgbẹ́ òdìbẹ̀ rẹ̀ ti ní pè mí tó ta ní fẹ́ ta wọn fún máa ta anybody tí bá fi lè pick fún ara mi máa gbé nítọ̀ máa lọ ta ni tẹ̀lé ẹ̀ nífẹ̀ẹ́ sọ pé ẹ̀ ṣe nífẹ̀ẹ́ sọ pé ẹ̀ ṣe we will do báwo ṣe máa ń ṣe kinní yẹn náà báwo ni wọ́n ṣe máa ń ṣe kinní yẹn mo fẹ́ ká ṣe kinní tó jẹ́ wípé tó bá ṣe kinní yẹn tó jẹ́ wípé ó jẹ́ iye kan wọ́n fẹ́ lọ sí ìlú kan wọ́n fẹ́ lọ sókè ọdẹ o lókè ọdẹ tẹ́lẹ̀ lọ yìí o a máa wà káǹtì wa èló la ní ń bẹ̀ tọ́rọ̀ la ní ni kọ́bọ̀ la ní ni látọ̀dọ̀ Yorùbá wí owó epo ni olóyè ló kọ́ àwọn mọ́tò kalẹ̀ o ẹ̀rọ àpọ̀ ọmọkùnrin yìí àwọn boys náà tí wọ́n ń tẹ̀lé wọn voluntarily láì ṣe pé wọ́n fún wọn lówó ojú máa ń ti èmi bóyá èmi nìkan lójú ń ti tara ń lọ èmi ò lè sọ so I'm gonna wọ́n pé ẹni fẹ́ ṣe PayPal máa fún yín ní PayPal mi and I don't want to hear don't mention my name if you don't want us to mention your name don't give us money. Tábàtí tábà mention orúkọ yín tó bá yẹ pé orúkọ yín jẹ́ Modúpẹ́ Ọlákẹ́yìndé a máa wá síbi máa ní Mrs. Modu ó fún wa ní 10,000 naira tó bá yẹ pé Mr. Kẹ́hìndé Ọládùnní lórúkọ yín a máa ní Mr. Kenny wọ́n fún wa ní 50,000 naira tó bá ti jẹ́ pé PayPal ẹ fi san tàbí Sele tó PayPal tèmi ni máa fún yín tàbí Sele yìí so àwọn tó kù wọ́n á lè kọ́ kalẹ̀ ṣẹ́gun bí ṣe máa ń ṣe lórí péèjì mi nìyẹn ìwọ ta bá fún wa lówó tàbá dárúkọ ẹjọ́ má bò wá o kó wá ta kó wá sọ o. wọn ojú kámẹ́rà yẹn. akálòlò kí máa ń rojọ́ mi ò yó ni ebi ò pa mí o. so ìlú tún lè ní rí pé because ọ ń sọ kí nìyẹn. máa bí ní gbàjọ pẹ̀lú bá ti fẹ́ lọ tà ní lọ ta anybody àti Yorùbá wúlò àti Yorùbá wúlò àti gbàjọ ọlọ́ta anybody ẹ kà máa òkèrè láti sáwà bí ọjọ́ sọ̀rọ̀. Gbogbo wa ètò máa ń lò òkè ọdẹ yóò ní padà mọ́. Láàrin wa ń bí àwọn èèyàn bíi ọ̀tá àlú náà wà lọ́wọ́ ẹ̀. Ọba tó ní ìlú tó ní ọba kan ló ní ìbúta wà òun ló mọ̀ ẹ́. Ọba tó tẹ̀lé tó dá wa sí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó ti gbọ́ nígbà tí mo fẹ́ wá. Wọ́n ní Sunday Igboho tó wá yóò mọ àwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n mọ̀ bá mùsùlùmí dá wọ́n mọ̀ nínú ọ̀rọ̀. Èmi gẹ́gẹ́ àbá àlàbí èèyàn mi ni. Ó wá ń sọ pé Igboho tí mo mọ̀ èèyàn mi ni Igboho. Christian ni mí. Àwọn babaláwo la bàbá mi kan fi mi. Èmi dáìpọ̀ yìí èmi mọ̀ ń sí bẹ́rẹ́ bẹ́ẹ̀ bá rí pé mo wú òògùn gbàdí kan. Mo sì ka báyìí dáadáa. Bíbélì ni kò sọ tó ń bà mí lẹ́rù. Ó ní ẹ̀rù kò sí nínú ọkàn mi. Ó ní pẹ̀lú pé kí ló fún abẹ láàyè. Ó ní iwájú mi, Olúwa ń ṣe ààbò fún mi. Ẹ̀yìn mi, Olúwa ń ṣe ààbò fún mi. Ọ̀pọ̀ àìkúrí Kírísítẹ̀nì ọgbà Jésù gbogbo. Ẹnìkan ní kí fáwọn ní náírà àkáǹtì, máa fún ní náírà àkáǹtì ẹnìkan tí a rí lórí Àmọ̀kẹ́ jẹ́ kí n pè é kó bá mi ṣe náírà kó bá mi ṣe àkáǹtì ẹni mo máa ń lò fi gba owó and again lẹ́yìn ìyẹn jọ tó lọ bí mo bá ṣe wà níbi bíi tí bá fẹ́ ṣí náírà àkáǹtì Nàìjíríà náírà àkáǹtì mi ti wọ dẹ́mọ́rẹ́jù àbí kí ló máa ń wọ̀ dormant tí bá fẹ́ ṣí náírà àkáǹtì Nàìjíríà ní orúkọ ẹgbẹ́ Yorùbáwùyí báwo la ṣe máa ṣe because we have to support the rebel ẹ jẹ́ kí n pọ̀ mọ́ tó bá wà ní tí bá fẹ́ ṣí náírà àkáǹtì lórúkọ ìyá mi a fẹ́ ṣe ti Nàìjíríà a dẹ̀ fẹ́ ṣe ti ní abroad Sele àbí PayPal lẹ máa lò so I have Sele I have PayPal tó jẹ́ pé orúkọ mi ló wà ń bẹ̀ please your receipt hold your receipt o Àmọ̀kẹ́ báwo ni ó ṣì ń lo account number tó máa fi ń gbowó lórí ìkíní yẹn
jọ lọ sórí comment section sí kò lọ comment síbẹ̀. ó yà ló ti kẹ́ ẹ̀ máa ṣe é sí. mo fẹ́ lò. ọmọ Opay account if you want my Opay account Yorubawuyi náà lè máa lò Opay account Yorubawuyi please screenshot any amount you give to us and send it to me Opay account at Yorubawuyi náà lè máa lò lórí Opay and ẹni tó bá fẹ́ send kò kí n ṣe nọ́mbà yìí o if you want my cell just call me and I'm gonna give you my cell number. So ẹni bá fẹ́ support tó jẹ́ pé fans lọ́dọ̀ Yorubawuyi fans Yorubawuyi tó bá fẹ́ support ẹ ká máa gbólóyè Sunday Igboho Adéyẹmọ lọ. wọ́n wá ẹ̀ pé alájà ọkọ̀ Tóyọ̀sí kírísítẹ̀lì òun èmi náà lè rí ìgbà ọmọ ọdọ tó ti gbà tó bára yìí. ṣé ẹgbẹ́ àwọn bàbá mi bá jáde bí ẹgbẹ́ pẹ̀lú ẹ̀bí èmi sí ayọ̀ gbé ṣé ìyá ní mọ́tàlásí náà tó àlẹ́ fún mẹ́ torí pé ọlọ́run bẹ́ẹ̀ ni yàtọ̀. tí a bá ti sọ̀rọ̀ fún wọn tí ojú wọn bá ti sí àwa ìgbà tẹ́lẹ̀ ti bá wọn sọ̀rọ̀ tí wọ́n lè ní Sunday ọmọ Yorùbá ni ẹ́ ìrẹ́ Yorùbá ti là ní ìdí Yorùbá tó bá lè ṣe fáwọn fámìlì ẹ bàbá tí wọ́n kú ní Yorùbá ni ẹ́ àgbẹ̀ tó bá lè ṣe fáwọn fámìlì rẹ lórí ọ̀rọ̀ bá ní ìfọ̀rọ̀ ẹ̀ lọ sí sọ̀rọ̀ pé àtúndì ìdí àṣẹ kankan náà. ẹni tó bá fẹ́ account number naira account number mo fẹ́ wo iye tá a fẹ́ gbà Àmọ̀kẹ́ stay on the line naira account number nìyẹn mo fẹ́ wo iye tá a fẹ́ gbà ní èmi tí wọ́n lọ sí Òkè Ọdẹ látọ̀dọ̀ mi mo drop 100,000 láti ọ̀dọ̀ Yorubawuyi mo drop 100,000 so mo fẹ́ wo tó fẹ́ wo àkáǹtì yẹn lẹ́ẹ̀ni ká máa kó fún àwọn tí wọ́n tẹ̀lé olóyè lọ sí Òkè Ọdẹ lẹ́ẹ̀ni. If you want my PayPal, just put Yorubawuyi. Ẹ bá mi send the receipt ẹjọ́ torí mo lè má rí receipt yìí lọ́dún kan. Ẹ bá mi send the receipt ẹjọ́. Mo ti fi account number Nigeria ẹ̀ńtẹ̀bẹ̀ naira account a máa ń lò lélẹ̀. And ìyàwó Stella ẹ mú báírò àtìwé kalẹ̀. Iye tá a bá ti ń gbà lẹ́nìí Àmọ̀kẹ́ máa jẹ́ kí n mọ̀. Di ẹni tí bá ti ń mọ̀ ìyàwó Stella máa mú báírò àtìwé kalẹ̀. Ẹjọ́ a nídìí ọkùnrin tó máa join wa ní Yorubawuyi. Ẹjọ́ a nídìí ọkùnrin ẹ̀yin ọkùnrin yẹn ẹ̀kọ́ lè dákẹ́ síbẹ̀ kí n máa wò yín lè dákẹ́ síbẹ̀ kí n máa wò yín o ó máa di wàhálà máa bá yín fa wàhálà lórí péjì yìí o ẹ̀yin ọkùnrin first Yorubawuyi you are watching from Ìkòyí ilé ẹ káàbọ̀ Mr. Adigun ẹ bá mi kí Mr. Adigun káàbọ̀ sórí péjì Yorubawuyi o ẹ̀yin ọkùnrin ó dà pé ẹ̀yin ọkùnrin tó wà lórí péjì Mr. Kẹ́hìndé sókùn Mr. Kẹ́hìndé máa píkì yín ẹ̀yin ọkùnrin tẹ́wàá níbi tẹ́wàá gbogbo yín máa píkì ẹ̀yin ọkùnrin tẹ́wàá lórí péjì tẹ́wàá fi lè lọ́wọ́ sókè pé máa join wa máa píkì yín randomly ẹ bá tó bẹ̀ tọ́tọ́ pẹ̀ ṣù nígbà tí ṣe yín lè ṣe pẹ̀lú gbogbo yẹn máa lu ẹ lórí ilé ní ìdí ẹ̀bí yóò dàgbà tó kò dà. Yorubawuyi so ẹ kà máa gbọ́dọ̀ sọ́jà ní ẹ̀rọ please fi Yorubawuyi fan tó jẹ́ pé tòótọ́ Yorubawuyi fan check if you already have an account. I am not checking if Iwekun already have an account. Me and my Yorubawuyi fans, we are supporting Iwekun. Ní part ọ̀dọ̀ tiwa. Ní part ọ̀dọ̀ tiwa, we are supporting Iwekun. Ní part ọ̀dọ̀ tiwa, we are not saying whether Iwekun has account or no account. We are supporting Iwekun. Ní side ọ̀dọ̀ tiwa ni. So if you want Naira account, that is the Naira account. If you want PayPal, I'm going to just type Yorubawuyi lórí PayPal ẹ máa rí. So any amount about three, Mr. Larewaju náà máa join wa. Thank you Mr. Larewaju. Please join wa. So after this show, I'm going to have 5-man squad or 6-man squad. Ṣé ti rí tí wọ́n sọ fún yín pé ẹ bá ń gbowó lórí ìkíní tèmi kì í ní ìráyè. Àwọn máa ń bínú àgàgà ìyàwó Stella yìí wọ́n máa ń bínú sí mi. Wọ́n ní ẹ̀ka gbọ́ kan kíní mi ìráyè. Mi ì fi gbéraga èmi fún ara mi èmi nìkan fún ara mi
ọlọ́mọ pé mo busy èmi nìkan fún ara mi ní nǹkan tèmi fún ara mi nìkan ọlọ́mọ pé mo busy mo tún gba àwọn èèyàn mọ́ra ni ẹ tí mo place account number yìí iṣẹ́ tó ń bá mi ṣe